kú dédé wòyí ẹ̀yin olólùfẹ́ Olóyinka TNT ẹ kú bójú ọjọ́ ṣe dáadáa ni mo bá yín. Kí ló ń pè lẹ́sìn? Nǹkan tó ń pè ní ẹ̀sìn òun ni ọmọkùnrin èrè àsálátù yìí òun ló display ń bí báyìí. Ẹ̀yin mùsùlùmí tẹ́ ẹ bá gbọ́n ó yẹ kẹ́ máa kẹ́bọ̀ bọ́ ní ojú ni, because ẹni tó sì ń fún ẹ̀sìn yẹn ní hope, ẹni tó sì ń jẹ́ kí àwọn irú ìwà yìí ló sì lè máa jẹ́ kí àwọn èèyàn respect ẹ̀sìn yẹn pé hope ṣì wà. Irú àwọn ìwà yìí ló sì máa mú ọkàn àwọn èèyàn dé pé hope ṣì wà nínú ẹ̀sìn yẹn. Ṣé rí gbogbo ẹ̀yin wọ́n ní wọ́n máa kú, wọ́n náà máa pa, wọ́n ní kó máa wo picture, wọ́n ní kó máa fẹ́ atẹ́gùn sóúnjẹ tẹ́ ẹ̀ ń ṣe yẹn, ẹ̀ ń lé àwọn èèyàn sá nínú ẹ̀sìn ni. Ẹ̀sìn yẹn ò dẹ̀ rí bẹ́ẹ̀ yẹn, ìbànújẹ́ ló jẹ́ fún àwa tí àwọn ọmọ wa ń kírun. Ẹ̀yin imagine gbogbo kinní yẹn tó bá yẹ pé ọmọ mi wà lórí social media kó máa gbọ́ pé wọ́n ní kí wọ́n pààyàn dó òun gbọ́ ẹ̀sìn yẹn yé o, òun understand the religion yẹn. Àwọn nǹkan wà tó yẹ pé ó wà lọ́pọlọ wọn tó yẹ pé àwọn tó jágbàlagbà nínú ẹ̀sìn gan ò mọ̀. So ìyẹn fèmí ní ìfọ̀kànbalẹ̀. Either you like it or not, ọmọ tó bá kéwú, àwọn ọmọ tó bá sábà kéwú tó dẹ̀ ń kírun, mi ì mọ bí ẹ̀yin mùsùlùmí ṣe mú ẹ̀sìn yẹn o, mi ì dẹ̀ mọ bí ẹlòmíì ṣe pa ẹ̀sìn yẹn. Àwọn ọmọ tó bá ń kírun tó ń kéwú wọ́n máa ń ní ìbẹ̀rù Ọlọ́run. Ó lè wá dàgbà bóyá kí nǹkan, but táwọn ọmọ bá ti bẹ̀rẹ̀ sí ní kírun wọ́n máa ń mọ̀wé, wọ́n máa ń wà focus, wọ́n dẹ̀ máa ń ní ìbẹ̀rù Ọlọ́run. Ṣé rí ẹ̀yin àgbààgbà nínú Islam ẹ̀ ń ba ẹ̀sìn yìí jẹ́. Irú nǹkan tí bọ̀bọ́ yìí ṣe ń béèrè àsàlátù, nǹkan tí Ọlọ́run ń béèrè lọ́wọ́ wa nìyẹn. Ìfẹ́ ìbáṣepọ̀ láàrin wa. Irú bí máa yìí ṣe ń sìn, bí máa yìí ṣe lọ kọrin níbí, Ọlọ́run ó bu omi tútù sọ́kàn mi, ó tún jẹ́ kí n mọ̀ pé hope ṣì wà nínú Islam. But ṣe rí èyí tẹ́ ń jẹ́ kí àwọn èèyàn máa tàbùkù bọ́ Islam lára. Irú àyè tẹ́ máa ń gbà sùn, Ọlọ́run ní kí wọ́n pa á, Ọlọ́run ní kí wọ́n má jẹun, Ọlọ́run ní kí wọ́n má ṣe kíní kan. Àbùkù lẹ́ ń fà sí ẹ̀sìn yẹn lára. Ẹ̀yin tẹ́ ẹ̀ jẹ́ kí àwọn ẹlẹ́sìn míì kí wọ́n ṣe tara wọn, kíkan má dí kan lọ́wọ́. Àbùkù àti disgrace lẹ jẹ́ fún ẹ̀sìn yẹn. Ẹ̀yin tẹ́ ẹ̀ sọ pé àwọn aláwo ẹbọ ni, àwọn kìrìsìtẹ́nì ẹbọ ni, tiyín nìkan ló dá. Àbùkù àgbákò òun lẹ jẹ́ fún ẹ̀sìn Islam. Àwa aláwọn tó ń ṣe Islam, ọmọ tèmi ń kí wákàtí 5 kò dí. Mo dẹ̀ mọ̀ wípé Ọlọ́run gbénú ẹ̀. Kò ní sọ pé àwọn tí wọn ò kírun èmi tí mi ì kírun kí n kúrò láyé. Ànábì gan ò ṣerú ẹ̀. Àwọn fámìlì ẹ̀ wọ́n attack ẹ̀, ó ní kí wọ́n fi wọ́n lẹ̀ kó bá wọn jà. Báwo ni tí ń ṣe wá jẹ́ irú ìtẹ́rẹ̀ àsàlátù ìṣèyí sí? Mo ti rí àáfàá kan tó ti ní èrè àsàlátù ló ń kọrin fún Kristian. Ẹ̀yin disgrace lẹ jẹ́ fún irú ẹ̀sìn yẹn. Irú ẹ̀yin tẹ́ ń sàn bẹ́ẹ̀, ẹ̀yin gangan ni kàndá nínú rẹ̀ sí. Ẹ̀yin gangan lẹ ń ba ojú ẹ̀sìn yẹn jẹ́. Irú ìwà tí máa yí wù ń ṣe orin tó kọ yìí, ó bomi tútù kankan mi, ó jẹ́ kí n love Islam mọ́. Ó jẹ́ kí n mọ̀ pé ìrètí ṣì ń bẹ fún Islam nígbà tí gbogbo ẹ̀yin páákù yẹn bá kú tán, tọ́lọ́run bá pa yín tán tó yọ yín kúrò nínú ẹ̀, tó jẹ́ kẹ́sìn yẹn lálàáfíà bí Ọlọ́run ṣe pè lẹ́sìn àlàáfíà. Ẹ̀yin onípa míì kú, ẹ̀yin oníjàgídíjàgan, ẹ̀yin tẹ́ ẹ̀ jẹ́ káwọn ẹlòmíì kí wọ́n ṣe tí wọn kẹ́ ẹ gbájúmọ́ ti nígbà tọ́lọ́run bá pa yín tán. Àlàáfíà ìjọba nínú ẹ̀sìn yẹn, kò sí ẹni tó lè tàbùkù wọn Islam. Àwọn ọmọ tèmi ń ṣe, wọn ò dẹ̀ fipá mu, wọ́n gbọ́yé, wọ́n dẹ̀ ń kí wákàtí 5 wọn, wọ́n ń gbàwẹ̀, wọ́n ń ṣojúṣe wọn. Mo ń plan láti ẹ̀ tí pé mi àtọmọ mi kí n mú lọ fún umura pé kí n kọ bóyá ní next year. So ìwà ẹ̀yin tẹ́ ń sọ pé pàákú tó bá ṣẹ̀sì mọ́, má fàtẹ́gùn, má ya picture, Ọlọ́run kọ́kọ́ pa yín ná, so that kẹ́sìn yẹn lè lálàáfíà, kálàáfíà lè wà láyé. Irú bọ̀bọ́ yìí tó yẹ kẹ́ ẹ mú dání, àwọn tó ṣì ń uphold religion yẹn nìyẹn ní irú bọ̀bọ́ yìí wà o. Àwọn tó ṣì irú ìwà tó ń wù yìí, àwọn ìwà tó ṣì lè jẹ́ káwọn èèyàn máa wo religion yẹn lẹ́ẹ̀mejì pé okay hope ṣì wà. Ṣe rí irú ẹ̀yin tẹ́ fi pé ń ṣe wáàsí òfò, wáàsí ọ̀ràn yẹn, ìbànújẹ́ ẹ̀sìn yẹn lẹ jẹ́. Honestly, èrè àsàlátù wá fi mí ṣe ìyàwó kejì, bóyá ìyàwó kẹta. Torí mo rí pé o máa nífẹ̀ẹ́, jọ̀wọ́ wá fi mí ṣe ìyàwó kejì, ìyàwó kẹta, sọjọ́ tí a máa ṣe wedding. Àwọn ìfẹ́ leléyìí,
tí ẹ̀sìn yẹn preach, nǹkan tó yẹ kí gbogbo ẹ̀sìn preach lélẹ̀, nǹkan tó yẹ kí gbogbo ẹ̀sìn preach, ìfẹ́ àjọṣepọ̀ láàárín gbogbo ẹlẹ́sìn. Tí n bá jẹ́ ọ̀rẹ́ aláwo kò mí pé mo fẹ́ dáfà. Tí n bá jẹ́ ọ̀rẹ́ mùsùlùmí kò mí wípé mo fẹ́ ké Quran. Tí n bá dẹ̀ jẹ́ ọ̀rẹ́ kìrìsìtẹ́nì kò mí pé mo fẹ́ ké Bible. Èèyàn la kọ́kọ́ jẹ́ ká tó dá ẹ̀sìn mọ̀. Ìwòwò la kọ́kọ́ wá sáyé, ẹlẹ́ran ara wa ni wá. Èèyàn la kọ́kọ́ jẹ́ ká tó dá ẹ̀sìn mọ̀. Ìfẹ́ tó yẹ kó wà láàárín èèyàn tá kọ́kọ́ jẹ́, ẹ jẹ́ kó ìfẹ́ yẹn jọba. Tí ìfẹ́ yẹn bá jọba, gbogbo àwọn nǹkan tá à ń ṣe, ẹ ti jẹ́ kí wọ́n sọ ẹ̀sìn yẹn di yẹ̀yẹ́. Ẹ lọ gbọ́ nǹkan táwọn èèyàn máa ń sọ. Ẹ lọ gbọ́ àwọn nǹkan àbùkù tí wọ́n fi ń kó látara ẹ̀yin oníwàásù òfò. Ẹ̀yin oníwàásù òfò. Ẹ lọ gbọ́ nǹkan táwọn èèyàn wá sọ ẹ̀sìn yẹn di oníyẹ̀yẹ́. Kó lè di oníyẹ̀yẹ́ o. Kò lè di yẹ̀yẹ́ o. Ẹ̀yin tẹ́ ń ṣe wáàsí yẹn lọ́lọ́run wáàsí òfò tẹ́ ẹ fi ń dojú ti Islam. Ẹ̀yin gangan lọ́lọ́run máa bá mi sọ di oníyẹ̀yẹ́. Torí bẹ́ẹ̀ mi ò bá ti ẹ̀ṣẹ̀ sí yẹn, mo respect àwọn ọmọ mi tó ń ṣe. Morúkọ àwọn ọmọ mi ni Alhamin, Olódodo, Juweirat, Afẹ́fẹ́ Ọlọ́run. Please, Ire Asalatu, God bless you. Má jẹ́ kí àwọn ariwo káfírì tọpẹ́ra wọn lẹ́lẹ́sìn. Torí gbogbo ẹni tó bá ń kíkè gẹ́sẹ̀ káfírì ni. Má jẹ́ ká ariwo yẹn kó disturb ẹ o. Má ṣiṣẹ́ tiẹ̀ lọ. Ọlọ́run ọba á dẹ̀ wà pẹ̀lú ẹ. Wàá máa rí ṣe, wàá máa rí náà, wàá máa rí lò. Ọlẹ́ ò ní wọlé láéláé. Ẹ káàárọ̀.